gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Tuesday October 14 ọdún 2025 tá a wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́ẹ̀rí ìpín tòun tàyànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ọwọ́ tẹ fi ń share rẹ̀ ní fi gbọ́mọ sí, ojú tẹ sì fi ń wò mí kò ní fọ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan ayan Aries tàbí láàrin March 21 sí April 20, ẹ jìnnà sí àwọn èèyàn tó bá ṣe é pé bóyá ẹ̀ ń kẹ́fín pé bóyá tí yín ò bá ti wọn mu, tàbí àwọn tó ṣe é pé wọ́n ń lara yín, tàbí tó ṣe é pé wọ́n ń ro èròkérò. Ó ṣeé ṣe kí wọ́n fẹ́ yí ara yíyá gágá yín lọ́jọ́ tòní kó fẹ́ sọ́dí tọkàn yín máa bẹ̀ sí pòrúurú kẹ́kí sára. Ẹ má wulẹ̀ fẹ́nikẹ́ni lọ́díẹ̀nsì, ẹ má fààyè gba kẹ́nikẹ́ni dá sí ọ̀rọ̀ ìgbésí ayé yín lọ́nà tí ó tọ́ lọ́jọ́ tòní. Advice àbọ̀mọ̀ràn èyí tó bá ṣe é pé ó máa mú kí inú yín bàjẹ́, má wulẹ̀ tẹ̀lé rárá. Ọjọ́ tòní kẹ́ mọ̀ dájú pé àwọn ẹni yìí wọ́n ń lara àṣeyọrí yín ni, kẹ́ rí dájú pé ẹ kíyè sára. Èyí tó ṣe kókó fún yín ni kẹ́ gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní kí ẹ lè rí ire gbámú dáadáa. Ẹ sì má padà wá rí pé ní ìgbẹ̀yìn ọjọ́ tòní adára tá sunwọ̀n. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín lénìí. Ẹ free mind yín kí ẹ wà positive. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, àkókò tó wà yìí fún yín láti rí dájú pé ẹ gbájúmọ́ gbogbo nǹkan tí ẹ ń fẹ́ láti wá ìyípadà ọ̀tun fún gbèsè ayé yín. Àwọn nǹkan tó dàbí ìgbà pé kò tẹ́yín lọ́rùn tó ń ṣẹlẹ̀, èyí lẹ lè yí padà sí dáadáa o. Lọ́jọ́ tòní ẹ gbájúmọ́ àwọn nǹkan tó dàbí pírọ́blẹ́mù tẹ́ ní pátápátá títí tẹ́ fi rí solution lé lórí. Lénìí kẹ́ rí dájú pé ìyípadà dé, kẹ́ rí dájú pé ẹ ṣàṣeyọrí. Tẹ́ bá ṣàṣeyọrí ní àyíkáyè lọ́jọ́ tòní, ìbàjẹ́ níbi iṣẹ́, àwọn èèyàn máa gbóríyìn fún yín dáadáa. Ẹ má pẹ̀jú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà lénìí. Ẹ wà focus, kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:30 ní ọ̀sán sí aago 3:30 lọ́sàn jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, múùdù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní o. Ṣùgbọ́n tó bá dàbí ìgbà pọ̀pọ̀ yín sí ń fèsì àwọn nǹkan tó dàbí nǹkan tó le koko látijọ́ mẹ́ta lénìí, ohun tó ń sọ sí yín lọ́kàn pẹ̀lú ọgbọ́n orí báyìí òun lẹ fẹ́ lò láti rí dájú pé ẹ mórí bọ́ nínú rẹ̀ o. Lénìí ó ṣeé ṣe kí ìrọ̀lẹ́ tó lẹ́ kọ́kàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀ dáadáa. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 lọ́sàn sí aago 4:30 rọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe kí ẹ máa fi ìbákan lénìí o. Bí ìgbà pé ìgboyà fi bẹ́ẹ̀ sí fún yín, kọ́kàn yín pòrúurú bákan tàbí kẹ́ máa doubt ara yín lórí nǹkan kan. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí nǹkan dàbí ìgbà pé ó sú yín pátápátá látàrí pé àwọn nǹkan tí ẹ̀ ń sa ipá lé lórí gan bí ìgbà pé gbogbo ẹ̀ ń slow pátápátá. Lénìí kẹ́ rí dájú pé ẹ dúró ṣinṣin lórí ẹsẹ̀ yín dáadáa. Kẹ́ rí dájú pé gbogbo nǹkan wọ̀nyí ẹ nígbàgbọ́ pé yẹ́ tó mórí bọ́ nínú rẹ̀, ẹ sì padà mórí bọ́ nínú rẹ̀ ní ìrọ̀rùn. Lénìí kẹ́ rí dájú pé ẹ create àkókò láti wòye sí àwọn nǹkan tó ṣe é pé ó ti ń ṣẹlẹ̀ ní ti dáadáa tọ́lọ́run ti ń bá yín ṣe láṣeyọrí látijọ́ yìí. Kí ẹ fi jíǹjà ara yín dáadáa lọ́jọ́ tòní, kí ẹ fi ní ìrètí pé Ọlọ́run máa ṣe lè ná láṣeyọrí. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rí gbámú. Ẹ free mind yín kí ẹ wà positive. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, lénìí ẹ rí dájú pé ẹ dáàbò bo ara yín kúrò lọ́wọ́ àwọn ènìyàn tó ṣe é pọ̀ dàbí ọ̀tá, tó ṣe é pé wọn ò fẹ́ rere fún yín. Ló ṣeé ṣe kí wọ́n fẹ́ ṣàkóbá fún fọkànbalẹ̀ yín lọ́jọ́ tòní tàbí kí wọ́n fẹ́ fa ìdíwọ́ níbi iṣẹ́ yín. Kẹ́ rí dájú pé ẹ kíyèsára. Ẹnikẹ́ni lọ́jọ́ tòní tẹ́ bá rí pé tí yín ò bá tiẹ̀ mú, ẹ ignore rẹ̀ pátápátá. Ẹ darapọ̀ mọ́ àwọn tó ṣe é pé ìbáṣepọ̀ wọn bá ti yín mu, tọpọlọ wọn pé tó bá ti yín mu dáadáa. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín lénìí. Gbogbo plan yín kí ẹ má ṣàlàyé rẹ̀ fẹ́nikẹ́ni, kẹ́ pamọ́ láṣìírí. Lénìí kí ẹ sì create àkókò láti ṣe prayer dára. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, lénìí kí ẹ gbáradì láti ṣàwárí ohun kankan tó ṣe é pé ẹ ti sọnù látijọ́ mẹ́ta, tó ṣe é pé ẹ ti ń wá látijọ́ èyí tó ṣe é pé ẹ rí èní ó ṣeé ṣe kí ẹ rí o. Ẹ̀yin tẹ́ ti ń wá nǹkan níyìn kan tó ṣe kókó, ó ṣeé ṣe kí ẹ rí lọ́jọ́ tòní. Kò sí nǹkan tí nǹkan yìí ò lè jẹ́, ṣùgbọ́n nǹkan náà máa jẹ́ ohun tó ṣe kókó púpọ̀. Lénìí kẹ́ rí dájú pé ẹ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé nǹkan náà tún padà bọ́ sí yín lọ́wọ́.
ẹ wá rí dájú pé ẹ fi pamọ́ dáadáa, kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn, kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kẹ́ sì wá ìrọ̀rùn ní gbogbo àwùjọ yín pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní ìgboyà máa wà fún yín dáadáa. Tí ìgboyà báyìí lẹ́ẹ̀ fi rí dájú gbogbo nǹkan tí ẹ ní láìdíà pátápátá tẹ fẹ́ mójútó lẹ́ẹ̀ fi mójútó. Ọjọ́ tòní gbogbo nǹkan tó dàbí nǹkan tẹ ti ń patì látijọ́ mẹ́ta bí iṣẹ́ èyí lẹ máa fẹ́ mójútó dáadáa púpọ̀. Ara yín máa yá gágá bí ìgbà pé kẹ́ bẹ̀rẹ̀ nǹkan tuntun ní kíákíá ni. Ẹ má wulẹ̀ dúró rárá. Rí dájú pé gbogbo nǹkan tẹ fẹ́ ṣe lọ́jọ́ tòní ẹ tètè mójútó lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Agbára káká wà fún yín lọ́jọ́ tòní, ẹ̀yin gan ò ní fẹ́ dìlé rárá tàbí pé ẹ̀ ń fẹ́ ní dèní fọ́ládọ́lá lórí ohunkóhun. Ẹ rí dájú pé gbogbo nǹkan tẹ fẹ́ ṣe pátápátá ẹ ṣe wọ́n láṣeyọrí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ yára pinnu tàbí yára gbégbèsẹ̀, ẹ kọ̀ǹtró ìhùwàsí yín lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ìbáṣepọ̀ yín àtàwọn alásùnmọ́ yín dánmọ́rán dáadáa. Ẹ mọ́kàn balẹ̀ láti rí dájú pé gbogbo nǹkan tó dàbí challenges pàtẹ́ ẹ mórí bọ́nú ẹ̀. Ẹ gbájúmọ́ gbogbo nǹkan tó ṣe kókó fún yín lọ́jọ́ tòní o. Ẹ má tàṣejù bóhunkóhun. Ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ sì rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 gbogbo ohun tẹ́ ẹ̀ ń fẹ́ lákòókò yìí kò ní ju àlàáfíà àti ìrọ̀rùn yín lọ. Ọjọ́ tòní ní láti relax, ẹ ní láti create àkókò láti ṣe bẹ́ẹ̀ látàrí pé látijọ́ mẹ́ta báyìí lẹ ti ń busy púpọ̀ ló dàbí ìgbà pé stress pọ̀ rẹpẹtẹ. Ẹ fúnra yín ní àlàáfíà lọ́jọ́ tòní, kẹ́ sinmi púpọ̀ lénìí, kẹ́ má tàṣejù bóhunkóhun, kí ẹ rí dájú pé ẹ ṣe nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pé ó ti rẹ̀ yín tẹ́ pátápátá. Ẹ relax, kẹ́ má ṣe ròyìnròyìn rárá látàrí iṣẹ́ tẹ́ ti ń tẹpá mọ́ látijọ́ mẹ́ta ló fa gbogbo èyí. Èní kẹ́ rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀, ẹ má fààyè gbàbínú rárá lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan tó ṣe pé kò ní fún ìpalára bọ́mọlàkejì, kò sì ní ṣàkóbá fún mental health yín. Ẹ mọ́kàn ara yín balẹ̀ dáadáa, kódà téèyàn bá provoke yín lénìí ẹ mọ́kàn balẹ̀, kẹ́ fi ọpọlọ pípé mójútó ohunkóhun lénìí. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ pọ́n tèwe tàgbàlé kí ẹ gbà láfíà láàyè káyè tẹ́ bá wà pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ó ṣeéṣe kí múdù yín dàbí ìgbà pé kí ẹ ronú jinlẹ̀ nípa àwọn kankan tó serious púpọ̀. Lénìí ó dára púpọ̀ kí ẹ fi wá ìmọ̀ látàrí pé ìmọ̀ tí ẹ bá ní á ràn yín lọ́wọ́, á jẹ́ kó ọpọlọ yín tún jí pépé, á sì ràn gbèsè ayé yín lọ́wọ́ pẹ̀lú. Ẹ túbọ̀ rí dájú pé lọ́jọ́ tòní ẹ ṣe àwọn nǹkan tó ṣe pé ẹ ti ń fẹ́ nífẹ̀ẹ́ sí láti ṣe látijọ́ mẹ́ta láti lè má jẹ́ kéènì wà bọ́rìn bákan sí yín. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ tún lè plánù lórí nǹkan tó ṣe pé ó tún lè ràn gbèsè ayé yín lọ́wọ́ lọ́jọ́ tòní tẹ́ tún lè gbé ṣe. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeéṣe kí nǹkan dàbí ìgbà pé ó slow bákan nú gbèsè ayé yín lọ́jọ́ tòní. Èyí lè fẹ́ bí kí nǹkan sú yín tàbí kọ́kàn yín pòrúurú látàrí pé gbogbo nǹkan tẹ́ ń ṣe dàbí ìgbà pé kò tiẹ̀ láṣeyọrí rárá. Ọjọ́ tòní ẹ má ṣàyè gba kí nǹkan kan jẹ́ kọ́kàn yín pòrúurú rárá. Ẹ ronú nípa àwọn nǹkan tẹ́ ti ṣe láṣeyọrí, kí ẹ lo ọgbọ́n tí ẹ dá nígbà náà lórí nǹkan tẹ́ ń ṣe lákòókò yìí. Gbogbo ẹ máa padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Ẹ má ṣe ròyìnròyìn ju bó ṣe yẹ lọ, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ mọ́kàn ara yín balẹ̀, ẹ mú sùúrù lò kí ẹ sì tẹpá mọ́ṣẹ́ lénìí pẹ̀lú. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.